Bismillahir Rahmanir Rahim. Pẹ̀lú ògbọ́lọ́run Yelma ń bọ̀ wá sí Azari gbogbo ní jẹ́ ní Qabal Markaziyyin tó wà ní Azari wọ́n náà kí Yelma ma bọ̀ wá káyọ̀ ti oríyàwó mẹ́ta kúrò ń bẹ̀ tó yàwó mẹ́ta ta fi sí yàwó mẹ́ta ò ní fẹ́ jáde báyẹn so àmọ́lẹ́nu gbogbo wa ń sọ pé oríyàwó mẹ́ta fẹ́ rí olórí social media kò sọ̀rọ̀ sí mọ́ fẹ́ rí olórí social media kò sọ̀rọ̀ sí mọ́ torí wọ́n ti pè wá àwọn tó lẹ́sìn gẹ́gẹ́ ti pè wá àwọn oníkéwù gẹ́gẹ́ ti pè wá kó wá fi mímọ̀ yà so ó sá ò lè jáde fẹ́ rí ọkọ̀ drag afa kankan mọ́ wallahi tàbá tó rí ọ tó bá tó drag afa kan lórí social media wallahi làásì kó sí ọyún ọjọ́ òun òyìn sáfẹ́ sí ó sínú àwọn tó lè sọ̀rọ̀ sí so kí Yelma yìí kó lọ máa múra ẹ̀dákùn gbogbo ẹ̀yìn tẹ́bá fẹ́ tọ́gá sí tókí náà àwọn tó jẹ́ àwọn àbábọ̀dé Markaz tàbí sọ pé kódà tó bá tọ́mà tó need assistance àwọn náà lórí pé kí Yelma láti lè jẹ́ kí ó wá pẹ̀lú gbogbo ọlọ́run àwọn okùn lọ́wọ́ so madaru kíní yìí ó náà ni wípé mọ́ wọ́n rí wà láàrin níbi ọkọ̀ níṣẹ́ kankan àmọ́ káwọn yẹn lè mọ̀ pé gbogbo òun gbé screen síwájú yẹ òun gbé apẹ́gbẹ́ pé ó kàn ságbẹ́jà lásán káwọn yẹn lè mọ̀ pé wà láìkí wò yìí ọ̀ àdìsí mú gẹ́gẹ́ ògbọ́yé Al-Qur'ani ògbọ́yé súnà yẹn gẹ́ tó ń pariwo yẹ ògbọ́yé káwọn alẹ́ mọ̀ so ẹ̀sọ àwọn ọ̀rọ̀ kẹ́ pé dákọ̀ masala kan tí bàbá Mudu Markaz yanjú táwọn yanjú ẹ̀ tó yẹ pé wọ́n rí yanjú tán yanjú ẹ̀ kan dákọ̀ masala kan tí bàbá Mudu sàlàyé táwọn rí yanjú ẹ̀ tí ó sì pé pẹ̀lú ìjà àti kíní so a fẹ́ kọ́ àwọn bí tọ́pìkì bíbí jẹ kalẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run Yelma ló bá gbìyànjú fún kọlọ ká ibi wájú àwọn fásitì ìlú ti fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ògbó ọlọ́run kódà bá sì tó wá sí ni pé àwọn tó bá jẹ́ àwọn èèyàn ìtẹ́lẹ́wà Azari ẹ̀yẹ ká mọ̀ wọn ká kọ́dẹ̀ tí wọ́n bá wọn ní Qabal Markaziyyin kájọjú kó pé àwọn afáwọn lẹ́fẹ́ gbé wa àwọn sọ pé látọ̀ abid nafsaka fil khizyi kí Yelma lọ́mọ so àwọn masáìlì tí bàbá Mudu Markaz fi tí wọ́n tírítì ẹ̀yẹ́jú so Yelma lọ́mọ gbéradì fún al-bid'ah so lọ́mọ gbìyànjú fún lọ́mọ gbéradì fún al-bid'ah àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́kẹjà tawassul lọ́mọ gbéradì fún ẹlẹ́kẹta as-sufiyya wa tasawwuf tó ti sọ pé gbogbo tí mo tẹ́ ń drag Mudu lórí ẹ̀ so tẹ́ ń tó rẹ̀ drag òun náà nìyẹn ló máa gbìyànjú fún Mawlidun Nabi àti hali Shia kuffar àti masiru bàbá Nabi àti ya Nabi pé wọ́n wọ̀ náà sí iná ìrọ̀lẹ́jẹ́ ni wọ́n lọ ní àbínú náà àti manihumu ash-Shia ló máa gbìyànjú fún ló máa gbéra di kalẹ̀ fún olóògùn ọlọ́run so ká pàdé so ó sì lè fi àdísì ibnatul jawna kún àti yalawa Aisha so ó lè fi léyìn náà kún ó lè fi léyìn náà kún wáyé láwọn ọ̀tọ̀ láti mí náà tí wọ́n náà máa fẹ́ fi kún kò sí problem bẹ́ẹ̀ wallahi al-azim gbogbo ọjọ́ tí Yelma bá dé ìyàwó jáde fún ní kọ́ọ̀ṣ gbogbo tí jẹ́ ní Qabal Markaziyyin wọ́n ní pẹ̀lú gbọ́lá wọ́n sì rọ̀hábà Yelma pé kó wá sí kíni kó wá kíwú kó wá máa bóun sì máa so lọ gbéra di fún wallahi al-azim mo ti ń retí reply wọn mo fún yín ní mo fún yín 12 hours láti reply padà so kó lè mọ̀ wípé kò sí pé bóyá àti kí ni à ń bẹ̀rù wọ́n lẹ́wọ́ pé kò sí condition mi lè kò sí condition kankan níbi ilé so àwọn afátàlá fẹ́ lọ gbé wá nídìí àwọn náà láwọn afá Azari kọ́lá kẹlọ gbé afá tó láàkídà ìwà kẹwàá sọ Azari fún kẹpẹ́ láfá Azari má wọrí àwọn aláwọ̀ afá Azari pàtàkì wọ́n ó jókòó báyìí ọwọ́ aná mímọ̀ yẹn ètò alẹ́ ìnàdé sọ àrètí ẹ̀